Nígbà tí mo kọ́kọ́ rí fọ́nrán tán fi ṣe ìpolówó 7 Doors, níṣe ni mo rò pé àwọn English film tí wọ́n kàn máa ń sọ Yorùbá díẹ̀díẹ̀ nínú ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé òyìnbó náà tún fi kọ àkọlé rẹ̀? Ṣùgbọ́n nígbà tí mo wo eré náà fúnra mi ni mo rí wípé ìdàkejì ohun tí mò ń rò òun ló wà nínú eré náà. 7 Doors kún fún àwọn ìjìnlẹ̀ èdè Yorùbá. Bẹ́ẹ̀ ló tún ṣe àfihàn àwọn ìṣe àti àwọn àṣà Yorùbá kọ̀ọ̀kan tó jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ láyé òde òní. Èyí ló mú mi ṣe àkójọpọ̀ àwọn òwe àti àwọn àkànlò èdè kọ̀ọ̀kan tó jẹ́ pé ó wà nínú eré náà. Màá sì máa mú wọn ní ẹ́písòdù kọ̀ọ̀kan. Nínú fọ́nrán eléyìí, màá ṣe àgbéyẹ̀wò ti ẹ́písòdù alákọ̀ọ́kọ́. Ẹ máa bá mi ká lọ. Òwe alákọ̀ọ́kọ́ lọ báyìí wípé arúgbó ilé kú, a mú ọlọ́kùnrùn joyè. Ta ni ò mọ̀ wípé ariwo ẹkún ku ẹ̀ẹ̀kan nínú irú ilé bẹ́ẹ̀? Arúgbó ilé kú, a wá mú ọlọ́kùnrùn a fi joyè. Ṣé wo ò mọ̀ pé ariwo ẹkún ku ẹ̀ẹ̀kan nínú ilé wọn? Ohun tí Yorùbá ń pè ní ọlọ́kùnrùn òun lẹni tó jẹ́ wípé kò ní àlàáfíà tó péye, ẹni tó bá jẹ́ fòníkú-fọ̀la-dìde. Arúgbó ilé tí wọ́n ń lò nínú òwe yìí kò túmọ̀ sí pé arúgbó gangan, ṣùgbọ́n ẹni tó bá jẹ́ wípé òun ló di ipò tàbí oyè tí ó wà nínú ìdílé kan tó bá dì í mú, tírú ẹni bẹ́ẹ̀ bá ṣaláìsí, tírú ẹni bẹ́ẹ̀ papòdà, tí wọ́n wá mú ẹni tí ó jẹ́ fòníkú-fọ̀la-ǹ-dè tí wọ́n wá fi jẹ oyè yẹn, ẹni tí ò ní ìlera tó péye, ìtọ́ka ti wà wípé irú ẹni bẹ́ẹ̀ náà ò ní pẹ́ papòdà. Òun ná fi sọ wípé ariwo ẹkún ku ẹ̀ẹ̀kan nínú irú ilé bẹ́ẹ̀. Wọ́n máa ń lo òwe yìí nígbà tí oyè tàbí ipò kan tó bá tọ́ sí àwọn tí ó bá jẹ́ àgbààgbà nínú ìdílé kan, ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́langba tí ara wọn ṣì le, wọ́n ṣì wà. Kéèyàn dàgbà gangan fúnra ra ẹ̀, ó máa ń mú àwọn àìlera kọ̀ọ̀kan dání. Kò sì ní fúnyàn láǹfààní láti lè lòkèlodò gẹ́gẹ́ bí ipò tàbí oyè náà ṣe lè máa fẹ́ kéèyàn máa ṣe. Wọ́n wá máa fi irú òwe yìí wọ́n máa fi kín ìgbésẹ̀ náà lẹ́yìn wípé arúgbó ilé kú, a mú ọlọ́kùnrùn a fi joyè. Ta ni ò mọ̀ wípé ariwo ẹkún ó ku ẹ̀ẹ̀kan nínú irú ilé bẹ́ẹ̀?